mi ò mọ̀ pé agbélébù lè wá díjó mi ò mọ̀ sẹ́ èmi ò mọ̀ pé agbélébù lè wá díjó agbélébù tí mo gbé pẹ̀lú ìkẹ́dùn ìgbà tí mo gbé dé Calvary ló bá díjó gbogbo ayé èrò wá wo ijó agbélébù lẹ́sẹ̀ mi bí mo ṣe ń jó mi ò mọ̀ pé agbélébù lè wá díjó agbélébù ti díjó inú ayé mi gbogbo ayé bá mi dúpẹ́ agbélébù tí mo gbé pẹ̀lú ìkẹ́dùn ìgbà tí mo gbé dé Calvary ló bá díjó ẹ bá mi dúpẹ́ èrò wá wo ijó agbélébù lẹ́sẹ̀ mi bí mo ṣe ń jó àníṣe ó ṣe bẹbẹ láàyè mi ẹ bá mi yìn ó ṣe bẹbẹ láàyè mi o Ọlọ́run ayọ̀ mi bàbá ṣe bẹbẹ láàyè mi ìwọ ńkọ́ ó ṣe bẹbẹ bẹbẹ ó ṣe bẹbẹ ó ṣe bẹbẹ láàyè mi o ni mo ṣe ń jó Ọlọ́run ayọ̀ mi ó ṣe bẹbẹ láàyè mi àníṣe èmi náà kọ́ Ọlọ́run mi ni èmi kọ́ rárá èmi náà kọ́ Ọlọ́run mi ni bí mo ṣe ń gbàdúrà lèmi ń rẹ́ sí ayọ̀ láyé bá mi dúpẹ́ o èmi náà kọ́ Ọlọ́run mi ni ó ṣe òtútù láyé mi kò dá wá dúró àánú lèmi rí gbà Jésù ṣe òtútù láyé mi kò dá wá dúró gbogbo ara ayé ẹ wá bá mi yọ̀ pariwo sókè wá wo ohun tuntun tí Jésù mi ṣe láyé mi gbogbo bí lọ́wọ́ mi ọ̀rẹ́ mi wá wo ohun tuntun tí Jésù mi ṣe láyé mi ó bá ṣe ìwọ ni ó tẹ̀lé kòwò náà wàá gbowó lọ́wọ́ mi Olúwa ṣe mí lóore ọ̀tá nínú ṣe fẹ́ẹ́nu ewúrẹ́ ó ń halẹ̀ ó ń fẹsẹ̀ jalẹ̀ ó ń fọpá jánu kí ni ó fọlọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ni ó fọlọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbàdọ̀ ló bá fi sọ Olúwa ṣe mí lóore ọba ń gbinú ṣe fẹ́ẹ́nu rẹ̀ wáwo òtún olùgbàlà bí ṣe ìyá wáwo òtún olùgbàlà bí ṣe ó dá mi láre ó ṣẹ́gun fún mi ó fún mi lówó ó fún mi lọ́mọ ó ṣèyanu láyé mi ó dábìrà nínú ilé mi ó ṣe ìbẹ̀bẹ̀ nínú iṣẹ́ mi Olúwa mo gbé ọ̀gá wáwo òtún olùgbàlà bí ṣe.